ìmọ̀ ńlá ló ń ṣẹlẹ̀ ní iléeṣẹ́ ààrẹ báyìí ó tá a sì gbọ́ pé inú olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò dùn rárá o sí àṣírí tó tú ní iléeṣẹ́ ààrẹ nípa olórí òṣìṣẹ́ èèyàn the chief of staff to the president tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré tẹ́lẹ̀ l'Àbújá èèyàn the former speaker of the Federal House of Representatives honourable Fẹ́mi Gbàjàbíàmílà. Inú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò dùn ó tá a sì gbọ́ wípé ìmọ̀ tí ó tiẹ̀ ń ṣẹlẹ̀ báyìí ni wípé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ wípé òun gan ló wà nídìí ìwádìí tí iléeṣẹ́ ààrẹ ti pàṣẹ ká ṣe ẹni náà wọ́n mà ló ti kú tó sì jẹ́ pé ìmọ̀ ní ikú ẹ̀ jẹ́ ní ọdún tó kọjá. Kódà bí ọkùnrin náà ṣe kú nínú oṣù kẹwàá ọdún tó kọjá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ pé ejò lọ́wọ́ nínú ni lásìkò yìí àbí kó jẹ́ pé àwọn alágbára kan ni wọ́n pa á. ǹjẹ́ ọ̀rọ̀ wo gan ni à ń sọ? ọ̀rọ̀ ọkùnrin kan tó pe rẹ̀ ní ọ̀gá àgbà àjọ tí ó ń gba ààrẹ lẹ́mọ̀ràn lórí ọ̀rọ̀ ajé èyí tí wọ́n ń pè ní Presidential Economic Advisory Council ní àsìkò yìí ìyẹn ọ̀gbẹ́ni Adéyẹmí Matthew ó ní à ń sọ nípa ọ̀rọ̀ ọkùnrin yìí inú máa di wàhálà nítorí pé níṣe ni Gbàjàbíàmílà ló bọ́ síta wípé ayédèrú iléeṣẹ́ ìní Adéyẹmí inú ń ṣàkóso ipò iléeṣẹ́ ààrẹ ò mọ̀ sí ìjọba Nàìjíríà ò sì mọ̀ sí ṣùgbọ́n níṣe ni Adéyẹmí Matthew ló máa kọ̀ tú àṣírí ó ní irọ́ ni Gbàjàbíàmílà ń pa. Ó ní báwo ìní iléeṣẹ́ ààrẹ àti ìjọba òṣèlú mọ̀ sí àjọ tó ń ṣàkóso tí wọ́n sì fún un ní bọ́jẹ̀tì bílíọ̀nù 27 billion naira ó ní tó ń bí Gbàjàbíàmílà nínú tó fi lọ sọ̀rọ̀ síta ni wípé òun ló bá òun wá iṣẹ́ yìí ó sì gba àbẹ̀tẹ́lẹ̀ $400 million 400 million naira. Yàtọ̀ sílẹ̀ yìí ó ní àbẹ̀tẹ́lẹ̀ $200 million tó kù 200 million tóun ò tí ì rí san. Inú ń bí Gbàjàbíàmílà nínú àti pé bóun ò ṣe fẹ́ fún ní ìdá 48% 48% nínú bọ́jẹ̀tì ètò ìṣúná tí wọ́n fún un tó jẹ́ bílíọ̀nù 27 náírà tí Gbàjàbíàmílà fẹ́ gbà ní owó náà. Inú ń bí nínú tí ó fi lọ pariwo síta pé ayédèrú lòun. Bó tiẹ̀ jẹ́ pọ̀rọ̀ ti di wàhálà tí iléeṣẹ́ ààrẹ ti fọ̀rọ̀ síta tán gbèjà Gbàjàbíàmílà tó sì jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí ó jẹ̀bi gan ni Matthew Adéyẹmí àti pé ayédèrú ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti di wàhálà nítorí pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé inú bí Tinubu ń gbà torí pé wọ́n fún Adéyẹmí ní lẹ́tà ìjọba lóòótọ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́ tó sì tún gba bọ́jẹ̀tì lóòótọ́ tọ́rọ̀ yìí sì tún fẹ́ kan ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Secretary to the Government of the Federation ìyún Senator George Akume. Gbogbo ọ̀rọ̀ yìí ìlà gbọ́ pé ó jẹ́ kí wàhálà kó máa ṣẹlẹ̀ gidigidi báyìí o tá a sì gbọ́ pé ikú Dọlápọ̀ Babátúndé Tanímọ̀lá tí Adéyẹmí Matthew tó sọ pé òun gan ni ó fa òun àti Gbàjàbíàmílà ló fa àwọn ọmọ ara wọn tó sì ṣètò bóun ṣe ríṣẹ́ gbà lọ́wọ́ Gbàjàbíàmílà ipò ó ti kú nínú ìṣẹ̀lẹ̀ kan ní ilé ìtura ní ọjọ́ 22 oṣù kẹwàá ọdún 2025 ní inú ilé ìtura kan tó ń pè ní Kachil Hotel tó wà lágbègbè Utako ní ìlú Àbújá. Ilé ìgbìmọ̀ àlè mọ̀ pé ta ni Dọlápọ̀ Babátúndé Tanímọ̀lá yìí tí wọ́n ó kú lójijì àbí wọ́n pa á ní káwọn àṣírí má bàa tú tó ìjẹ́ pé ìmọ̀ yìí ó ń ṣẹlẹ̀ nínú iléeṣẹ́ ààrẹ èyí tí ó mú inú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gidigidi.